àní ìbà kùtùkùtù ọba òwúrọ̀ ọba títí ń bẹ láti ilẹ̀ wá ọba dákẹ́dájọ́ ọba tó lágbára lórí ẹni tó lágbára lójú ara wọn ọba tí gbogbo ayé ń gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ tí ó gbà nǹkan lọ́dọ̀ ẹnìkankan kábíyé ò mà sí ọba rẹpẹtẹ tí ò lópin. Mo kí yín káàbọ̀ sí ìkànnì wa ìkànnì yín The Yorùbá Social Arena àbí tó ṣe wípé wọn àmúyangàn lédè àti àṣà Yorùbá. Ẹ wò bá a bá jí ọgbọ́n ní ẹja máa kọ́ra wa ẹ má jẹ́ àfi àfẹ̀mọ́jú pilẹ̀ wèrè. Yorùbá bọ̀ wọ́n ní dídún ìlú ariwo ni létí àwọn kan àgbọ́dúnú ni létí àwọn ẹlòmíràn téyì túmọ̀ sí wípé kì í ṣe gbogbo ẹ̀dá ni yóò nífẹ̀ẹ́ sí ohun tí a bá gbé dání tí à ń ṣe. Tí a bá ti ní lọ́kàn wípé kì í ṣe gbogbo èèyàn ni yóò nífẹ̀ẹ́ sí ohun tí a bá ń ṣe, bí wọ́n bá bu ẹnu àtẹ́lù wá, bí wọ́n bá fi ẹnu tí ò dá kan ohun tí à ń ṣe, kò ní jẹ́ kó jẹ́ ìrẹ̀wẹ̀sì ọkàn fún wa láti jẹ́ kí a jáwọ́ níbẹ̀, torí wípé a ti mọ̀ tẹ́lẹ̀ wípé kì í ṣe gbogbo èèyàn ni yóò nífẹ̀ẹ́ sí ohun tí à ń ṣe. Mi ìlérí jù báyìí lọ lórí ètò lónìí. Orúkọ tèmi ni Ààrẹ Mujib ọmọ ajé omini finest omini black omini directional sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń rọ̀ bí ọ̀wàrà jù tí ń bo nílé mọ̀lẹ́rù gbẹdẹmọkẹ òòṣà tí ń dẹ́rù bójó afínjú ọmọ Yorùbá tí ń gbé lólódùmarè ẹ̀jẹ̀bìlẹ̀jẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ fáwọn tí ò tẹ́gbẹ̀gbẹ̀ níwọ̀n. Ire o.